Àà, má bójú, má bójú now. Èmi jáde ńlé lánàá. Ìwọ sọ pé wọ́n lọ VG. Àbí? Mo dẹ̀ ti ń gbọ́ information pa ẹ̀. So nǹkan tó máa ń ṣe ni. Àbí wòlíì kọ́ ni? Ẹ ti ṣe èrè sà. Ẹ wá káyàwó tèmi mọ́lé. Iṣẹ́ kò ní dáa fún yín. Èṣù ló ní kẹ́ ẹ báṣọ. Èṣù ló ní kẹ́ ẹ bọ́bọ́ ẹ̀tẹ̀wọ̀n kan. Àbí bra ìyàwó mi kọ́ ni? Kò ní dáa fún yín wòlíì. Ẹ wá káyàwó tèmi mọ́lé. Èmi lọ hustle láàárọ̀. Gbójú ẹ sókè náà. Àbíkẹ́ gbójú ẹ sókè. Mo lọ hustle láàárọ̀. Kí n wálé kí n wá fún ẹ lówó. O ti gbọ́kùnrin wálé. Style wo ló fẹ́ ṣe tí mi ò ṣe fún ẹ? Bá mi sọ̀rọ̀ náà. Bá mi sọ̀rọ̀. Ká dáa fún ẹ. Wòlíì máa gún yín lọ́bẹ. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa wà ní táwọn ìfẹ́ máa ka yín. Ọlọ́run bá ń gbọ́. Tẹ bá kúrò bẹ́ẹ̀ máa pa yín síbí. Wòlíì tẹ bá kúrò bẹ́ẹ̀ máa pa yín síbí. Ẹ tẹ ìwúrọ̀ bọ̀ tẹ kó jọ. Ṣé wòlíì ní àbá?